Ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹtàléníogún nínú oṣù kejì ọdún 2026, the 23rd of February 2026, ní àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí wọ́n ń pè ní ìgbìmọ̀ àgbà, iná máa ṣàbẹ̀wò sí gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ tó fìgbà kan jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti sẹ́nítọ̀ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyún sẹ́nítọ̀ Iyọ̀lá Omíṣọ̀rè, ẹni tí ó gba àwọn èèyàn tó wá pè ní Creazor, tó sì jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ a ó mú ìròyìn nǹkan tí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n bá Omíṣọ̀rè sọ wá ní ilé ẹ̀ lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ẹ rántí pé láàrin ọdún 1999 sọ́dún 2003, ó ní sẹ́nítọ̀ Iyọ̀lá Omíṣọ̀rè ló ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní ẹ̀yìn gómìnà Bísí Abdulkareem Akande, kó tó wá di pé bàbá náà ó jáwé olúborí gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ láti inú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi sí ní ìgbà náà lórí àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tí wọ́n fẹ̀sùn ẹ̀ kàn án. Ṣá o, láti ìgbà tí Omíṣọ̀rè tó ti gba òmìnira ni ó ti ń lé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìní bàbá náà ló ti jáde fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí ó lulẹ̀ tí ó padà jáwé olúborí. Ṣá o, ọdún tá a wà yìí tí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun míì fẹ́ wáyé, ìní Omíṣọ̀rè ti gbàgbọ́ pé òun lòun yóò rí tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun gbà, ní pàápàá nítorí gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ mínísítà ọ̀rọ̀ tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè lásìkò yìí, ìyẹn the Minister for Blue Economy and Marine, ìyún Alhaji Gbóyèga Oyètọ́lá, tó ti ní òun ò ní díje du ipò gómìnà. Ìní Omíṣọ̀rè ti wò pé òun tún ní olóṣèlú tó lórúkọ jù nínú APC Ọ̀ṣun àti pé òun lòun yóò rí tíkẹ́ẹ̀tì gómìnà gbà, ṣùgbọ́n tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n àjọ kópa nínú ètò ìdìbò abẹ́lé, tó sì jẹ́ pé Aṣíwájú Bọ́lá Oyèbámíjí tí àwọn èèyàn tó ń pè ní Àǹbọ̀, òun ni wọ́n fún ní tíkẹ́ẹ̀tì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ẹgbẹ́ òṣèlú APC. Ṣá o, látìgbà náà ni wọ́n ní Omíṣọ̀rè kò ti dá sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC mọ́, tí wọ́n ní inú ẹ̀ ò dùn tí kò sì fẹ́ kópa kankan láti rí i pé Oyèbámíjí di gómìnà ní Ọ̀ṣun lóṣù kẹjọ ọdún tí a wà yìí. Nítorí eléyìí la gbọ́ pé ó jẹ́ kí ìgbìmọ̀ àgbà ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n ṣàbẹ̀wò sí Omíṣọ̀rè ní ilé ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa bẹ ọkùnrin náà pé kó má ṣe jìnnà sí ẹgbẹ́, kí ó ṣe bí àgbẹ̀ ẹgbẹ́, kó fọwọ́ wọnú, kó dáríjì gbogbo àwọn tó bá ṣẹ̀, àti wípé èrè rẹpẹtẹ ó dúró dè látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lókè àti látọ̀dọ̀ Oyèbámíjí fúnra ẹ̀. Kódà gbọ́ pé wọ́n ní Oyèbámíjí fúnra ẹ̀, òun náà ṣe tán láti wá bẹ̀, láti wá bá a sọ̀rọ̀, láti jọ ṣiṣẹ́ pọ̀ kí wọ́n lè fi òpin sí sáà gómìnà Adémọ́lá Adélékè. Tá a sì gbọ́ pé gbogbo ọ̀rọ̀ yìí ni wọ́n sọ lọ́dọ̀ Omíṣọ̀rè, tí Omíṣọ̀rè náà sì ṣèlérí fún wọn pé òun yóò ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ APC tóun sì ní padà lẹ́yìn ẹgbẹ́ náà.